Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Àwọn alábọ̀dé tí ẹ jẹ́ kó pẹ́ ẹ jẹ́ kó jù. Wọ́n yìnbọn sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣà nínú igbó. Àbọ̀dé yìí wá ní agbára. Tí ẹ jẹ́ ká bẹ̀rù ẹkùn tó gbà kan. Tẹ̀fisáré yìnbọn sí ọmọ Adéyẹmọ. Tẹ̀fisáré kọjú ìbọn sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣà. Tí ẹ jẹ́ kó pẹ́ ẹ jẹ́ kó jù. Àwa mọ̀ pé olórí burúkú nìyí. A mọ̀ pé ẹni òfò ẹni àdánù nìyí. Àwa mọ̀ pé ẹ máa ṣe ohun tẹ́ ẹ ṣe yìí. Yorùbá wọ́n fẹ́ kán wa lẹ́yìn ọ̀kan. Wọ́n fẹ́ kán wa ní eyín ọ̀kan àwọn olórí ibú àwọn ẹni òfò. A ní gbogbo èyí tẹ́ ń gbàbọ̀dé fún wa ńlẹ̀ Yorùbá ògún ló máa pa yín Ọlọ́run. Àwa ò ní ṣépè, ní súre, ṣùgbọ́n ẹni wa ò ní gbòfo. A máa pa tí yín jẹ́ ni. Sunday Adéyẹmọ Ìgbòho ṣà. Ọmọ ikú tí kú ò gbọ́dọ̀ pa. Ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe. Àdìsá, aburú kan ò ní ṣe ẹ́ bàbá mi. O ò ní ṣọ̀fọ̀, o ò ní ṣòfò. Ní wá ẹtì ò ní dẹni àwátì. Àwa náà mọ̀ pé máa ṣe bẹ́ẹ̀ àwọn ẹni bí èèyàn òfò. Àwọn olórí ibú ẹni ìyà. Tó bá tiẹ̀ wá ní kó lọ yìnbọn fún gbogbo èèyàn. O tiẹ̀ wá wo ọjọ́ kan ìjọ̀kan, ọjọ́ kan ìjọ̀kan tí ọmọ Adéyẹmọ dìde nínú comfort zone ẹ̀, nínú ilé ńláńlá, nínú ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tó dìde tó ní ó tì ó. Àníran wọn nípa ìran òun sẹ̀, tó ní wọn nípa ìran òun mọ́ sẹ̀, tó wá dìde fún Sunday Adéyẹmọ Ìgbòho ṣà. Èló ni wọn ò bá àfi lọ olórí burúkú ẹni òfò ẹni àdánù ọwọ́ rẹ̀. Èló ni wọn ò bá àfi lọ ẹ́. Èló ni iye tí wọ́n fún ẹ tí wọ́n ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣà òun ni kò lọ kọjú ìbọn sí. Ó dẹ̀ gbà láti ṣe ẹ̀rọ òde ẹ̀bá ẹ́. Ó dẹ̀ wọ́pọ̀ kàn lè sọ́kú lójijì. Ẹ̀rù ò bá ẹ́ wípé bó ṣe yìnbọn yẹn mọ́tò kan lè pa ẹ́ dànù. Náà mo kàn ń béèrè ni. Ìwọ tí wọ́n ní kó lọ yìnbọn Sunday Adéyẹmọ Ìgbòho ṣà tó dẹ̀ lọ yìn ìbọn yẹn ẹ̀rù òde ẹ̀bá ẹ́. Ó wò pé igi kan lè wọ́ pa ẹ́. Náà èmi kàn ń béèrè ni o. Ó wò pé o kàn lè máa lọ kí àjàgbá ejò kó kọlu mọ́tò Dangote kó kọlu tírélà Dangote kí Dangote wá kọlù ẹ́. Ó dẹ̀ rò bẹ́ẹ̀. Ó kàn sí ẹ̀ wò pé ayé ẹ̀ kàn lè bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Náà ó ríro wípé tí ẹ kàn lè yẹ káyé ẹ kàn fọ́ kí tí ẹ kàn dàrú. Ó ríro àbí wọ́n fún ẹ lówó ó dẹ̀ gbà. Àbọ̀fẹ́ ló ṣe. Ṣọ́fẹ́ ló ṣe. Ó dojú ìbọ̀kan Àdìsá. Ó dẹ̀ jọ ìrù ẹkùn. Wọ́n dẹ̀ sọ fún ẹ pé ìrù ẹkùn ò ṣe fi lájá lọ́wọ́. Ó dẹ̀ jọ ìrù ẹkùn. Ó dẹ̀ láyà débi wípé ó lọ yìnbọn sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣà. Ó dẹ̀ ọmọ kó jọ ìrù ẹkùn àbí. Wọ́n ní wọ́n ń lọ sí oko láti lọ gba àwọn èèyàn wa kalẹ̀. Ó dẹ̀ tẹ̀lé wọn. Ó dẹ̀ dénú igbó. Sunday Igboho dẹ̀ ó jọ àgbọ̀nrín lójú ẹ̀ àbó jọ òkété. No, bó ṣe ń wo Sunday Igboho yẹn ó jọ èkùlù tó kàn lè yìnbọn lù. Ó dẹ̀ yìnbọn lù gbàù. No, ó dẹ̀ wá wò wípé àwọn obìnrin kan máa bọ́ sí òwò àdè máa wọ̀n ẹ́ lépè. No, ó ríro wípé àwọn kan máa sọ ọ̀rọ̀ ìbànújẹ́ sínú ayé ẹ̀ láti máa stamp ẹ̀ tí ó máa stamp pa tí ó dẹ̀ sí option pé ó máa wú yọ láyé ẹ̀. Ó dẹ̀ rò bẹ́ẹ̀. Tí ẹ máa ta o àwògùn gbọ́. Tí ẹ máa ta àti ẹ máa ipò ó tiẹ̀ dojú bọkọ Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà. Èló ni wọ́n fún ẹ tí òòrò ijọ́ tí màlà kí lórúkọ eléyín dógún yìí
Màlàmí lẹ́yìn ẹ̀ẹ́dógún yìí tó gbówó lọ bá Sunday Igboho ní Kútọ́nù ó dẹ̀ rántí ìjọ tí wọ́n gbé hard currency lọ bá Sunday Adéyẹmọ Ìgbòho ṣàpé hard currency ní o ta ìran Yorùbá fún wa tó dẹ̀ ní rárá o tẹ́ wá máa pàwọn sí Kútọ́nù yìí ẹ pàwọn sí Kútọ́nù owó onítalẹ̀ Yorùbá ó dẹ̀ wá ro ọjọ́ yẹn ó ọjọ́ tí ìjà Sunday Igboho sọ wípé òun máa lọ Sunday mo ní kán fi ẹlẹ̀ wọn ò fi ẹlẹ̀ òun á lọ bá Ọlọ́run sọ̀rọ̀ máa fi ẹlẹ̀ tó dẹ̀ kíá ẹ̀ dẹ̀ jáde láyé ó dẹ̀ rántí pé májòkú lólókùn tá à ń sọ fún ìyá Sunday Igboho ò lè ṣe pandoyàmù sí kó lọ gbé fún ìyá ẹ̀ kò pọ́síbù mọ́ ó rántí pé ìyá Sunday Igboho ò lè jàmọ̀lá mọ́ ó ro ọjọ́ tí ìyá tó máa ń jókòó tó máa ń sọ̀rọ̀ lára wọn pé ìyá Sunday Igboho àti Sunday Igboho ń sìn ó ti dojú àlà ó dẹ̀ ró bẹ́ẹ̀ ogun ló máa pa ẹ́ lẹ́ẹ̀kan sí Ọlọ́run ogun kan máa dédé pa ẹ́ ni Ọlọ́run ó yìnbọn sí Sunday Igboho ó dẹ̀ join ìró ẹkùn èyí tèmi ẹ̀ka rẹ̀ ká sàn ẹ̀ka alẹ́kùn dédé àsìkò yìí according to the time tí ṣòyìn bàbá yín èyí ní 27th of July 2026 ọjọ́ 17 oṣù keje ọdún 2026 wèrè kan Àdìsọ́mọ Adéyẹmọ tọ̀rọ̀ tí ò bá tí ì jáde àwa ò ní sọ tá bá tiẹ̀ gbọ́ táwa fúlì táwa nínú bó ṣe ń lọ àwọn ò ní sọ jáde like ẹnìkan tó text mi pé Yorùbá you are doing this before but now you are now doing it for money you are arrogant mo kàn pé orí wọn ti yí ni torí tá bá ní bí information ṣe ń dọ́wọ́ tiwa nǹkan ṣe máa fi ṣe show tí máa ń ṣe live show bí 2000 máa wò mí bet ta lọ ta nínú ọ̀rẹ́ tí mo mọ̀ ta lọ rẹ nínú ọ̀tá tí mo mọ̀ tó bá sígbà tí Àdìsọ́mọ Adéyẹmọ wá fi ẹnu wọn sọ síta ní síta dẹ̀ máa play ẹ̀ fún yín tí wọ́n padà fi ẹnu wọn sọ síta wípé ìgbà tí wọ́n lọ sí Odòyọ park torí gbogbo ẹ̀yin wèrè tẹ́ẹ̀mọ̀ wípé ọ̀rọ̀ Odòyọ park Àdìsọ́mọ Adéyẹmọ tẹ̀lé wọn lọ síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ẹ̀mọ̀ pé Májàsọ́lá Ìgbòho òòṣà àwọn principal àwọn ọmọ school tí wọ́n rescue tí ẹ̀ mọ̀ wípé Àdìsá tẹ̀lé wọn lọ síbẹ̀ tí wọ́n dẹ̀ dénú igbó tí Fúlàní ò yìnbọn sí Májàsọ́lá Ìgbòho òòṣà táwọn tán jí ọmọ gbé tí wọn ò yìnbọn sí Àdìsá tó ṣe wípé àwọn tí wọ́n tẹ̀lé Sunday Májàsọ́lá Ìgbòho òòṣà láti lé lọ ló dénúgbó ló dẹ̀ kọjú ìbọn sí bàbá ó dẹ̀ yìn bá níkùn gbáù ó tájẹ́ ti kun ẹ̀ ni ṣé o pé àwọn kan sọ nígbà kan pé bàtán lọ sílé ẹ̀ kinní kan ó wá fo fẹ́ǹsì ó wá fi yarí kùn ó wá fọwọ́ kó ìfun ẹ̀ ó wá ń kó fún lọ ó wá ń kó fún lọ ó wá ń kó fún lọ ó wá kó fún láti Nàìjíríà ó wá kó ìfun lọ sí Kútọ́nù ṣé pé àwọn wèrè kan sọ wèrè míì ti wá ó ti fẹ́ experiment ẹ̀ wọ́n yìnbọn lu Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà Àdìsá Májàsọ́lá bàbá mi ò ní kú ò ní dààmú ò ní fòrò ò ní fìtínà ò ní kó àgbákò àbúrú one word for Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà gbẹ̀yìn tẹ̀ ń kí mi mo kí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò according to the time tí ṣòyí bàbá yín gbogbo ẹ̀yin tẹ̀ ń kí mi mo kí yín wọ́n ní ká encourage yín kẹ́ bá wa share ètò yìí wọ́n ní kẹ́ bá wa like ẹ̀ wọ́n ní encourage more viewers to share and like wọ́n ní ẹ bá wa share video ní kẹ́ bá wa like ẹ̀ ní ká encourage yín. ṣèyí sọ ohun ẹ̀dá àwọn padà bọ̀ wọ́n sílẹ̀ máa wòye àwọn dàgbà ògbẹ́ ẹ̀kún wọ́n gbé tè lókè wọ́n sílẹ̀ máa wòye. Àdìsá fi wọ́n sílẹ̀ máa wòye wọn fi wọ́n sílẹ̀ máa wòye wọn wọ́n dá gbogbo ẹ̀kún wọ́n gbé tè sókè fi wọ́n sílẹ̀ máa wòye wọn. Kí tó lọ sọ́dọ̀ Májàsọ́lá Ìgbòho ṣàkà tó play fídíò yẹn fún yín kí wọ́n á sọ àwọn ọ̀rọ̀ máa bọ́ ní alẹ́ yìí ṣùṣùṣùṣùṣù ká tó wá sọ àwọn ọ̀rọ̀ yẹn ẹjọ́ wèrè wo ló bí wèrè tó bí ọmọ ẹrú tó wà lẹ́gbẹ̀ẹ́ mi à ń bọ̀ lórí ọ̀rọ̀ Májàsọ́lá Ìgbòho òòṣà àmọ́ wèrè wo ẹ̀yin tẹ́ ń wò mí ṣé ẹ mọ̀ wèrè tó bí ọmọ ẹrú tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹlẹ́nu bí àkísà ẹ̀là tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ǹjẹ́ ẹ mọ̀ wèrè tó bí wèrè tó wá bí òun ọmọ ẹrú yìí
azin yálà ìyàpọ̀ rí mo pọ̀ bọ́lá bàbá ẹ̀ mi ìfẹ́ mọ orúkọ ẹ o tó mọ̀ kó lórí burúkú ni súnmọ́ tán fún ẹ ìwọ ọmọ ẹrú oláyàláyà lórí ilẹ̀ bàbá tiwa ó ń kọlù Olúbàdàn house ó kọlù bàbá wa ó tiẹ̀ wá rọ́bà ó rí àwọn ọba mi ìrọ́bà tí mo fi ṣe nílẹ̀ Yorùbá o ṣùgbọ́n Olúbàdàn olórí ibú làwọn tó bí ẹ̀ dàfà Olúbàdàn tó ń wò yẹn wọn kì í gbé Gẹ̀ẹ́sì ìyálà ó tẹ̀ tí wá gbé Gẹ̀ẹ́sì báyìí ìyá ẹ̀ máa ṣẹ́ nígẹ̀ lórí péjì Olúbàdàn bàbá tiwa ni wọ́n call out wọ́n ní wọ́n fẹ́ ṣe ọdún eégún Olóòlù ìwọ ń kọ̀ Olóòlù out wèrèrè o wèrèrè o wèrè ya wèrè débi wípé irùngbọ̀n ẹ̀ ta kókó kòrówó búrọ̀ṣì ẹ̀ tí ẹ máa yẹ lórí péjì yìí o a máa fi píkṣọ ẹ làwọn yẹn máa wọ́n ẹ ní èpè ayé ń bá mi ṣàwọn tó ní ẹni ó ń ṣí èrè ní àfà wèrè làwọn tó bí ẹni àfà ṣó ń sinwin ni ṣé kò fẹ́ da fún àwọn tó bí ẹ kò fẹ́ da fún wọn ni ó kọ́ Olúbàdàn out ó là kò ní da fún ìyá ẹ̀ àfà ìyá tó bí ẹ kò ní da fún olórí ibú bàbá tó bí ẹ tí ò lè lo condom bàbá tó pàdé olórí ibú ìyá tó bí ẹ kò ní da fún àwọn méjì ó ń ṣí èrè ni ìwọ call out Olúbàdàn tiwa ọmọ ẹrú challenge ọmọ ọba ṣó ya wèrè rí ni àbí wọ́n wù ẹ́ kù ṣáyé ẹ bàjẹ́ ni àbí tí ìyá ẹ ta ẹ̀ẹ́dẹ̀ kọ́ mi burúkú yín lọ sí Saudi ẹ̀ ń ṣí èrè ni ṣé àṣetá ní Sokoto lè sọ̀rọ̀ ní Sokoto kẹyẹ lọ́wọ́ wò ní ẹ̀ ń ṣí èrè ni ṣé wèrè ń ṣí ẹ nàbí wọ́n ló ń ṣe wèrè olórí ibú wo gan ló bí ẹ ná wèrè wo ló bí wèrè yìí ná Olúbàdàn ló ń call out ògùn fẹ́ pa àwọn tó ní ẹni tó ya wèrè ni àwọn tó ń bẹ́ẹ̀ sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ mi ní bẹ́ẹ̀ sọ pé tó bá ti bí ìyá èrè àfà onírùngbọ̀n takókó bíi búrọ́ọ̀ṣì bàbá aláàgó tó bá ti bí ìyá láyà tó bí ìyá èrè tí Olóòlù bá ti jáde kó àwọn ẹlẹ́hàá ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ kó wọn sẹ́yìn ní kó fèsì Olóòlù títí yóò bá yẹ ẹ̀ ń ṣí èrè ni ṣé bá balẹ̀ Yorùbá jẹ́ fún wa ni àbí wọn olórí burúkú làbá ẹ ya wèrè ni ìwọ ń kọ́ Olúbàdàn out bó ló ti wá ibo ló ti wá àfọ ní green and blue àfọ àtọwọ green and blue bó ló ti wá wèrè wo ló bí wèrè yẹn náà ó ya wèrè ni ó ń kọ́ láti Olúbàdàn ẹ̀yin àfọ ẹ ti ń sínwín o gbàtúmọ̀ sọ́jọ́ kìíní àná wọn lọ́ bú ṣìlámù ṣé gbẹdẹ pé ó bú ṣìlámù nígbà yẹn sójú yìí ti ń cleanse pé wèrè làwọn pípù yìí ẹ ṣe àti pé lórí burúkú ni wọn ìwọ kọ́ láti Olúbàdàn ayé ẹ̀ máa bàjẹ́ ni ayé ẹ̀ ó máa bàjẹ́ ni ẹnu ẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bí okùn ẹpọ̀n tí ẹ máa yẹ̀ níṣẹ́ tí ẹ máa fọ́ lójú ni ẹ̀yin ará Sudan ẹ ti ń bọ̀tà ń sì kọ́ bọ̀tà ó ní káwọ́là bó ló ti gbé kádà sípò ti wá káwọ́là lóun wá láti Sudan kí lórúkọ ẹ̀ èyí tó máa ń ro òṣùká sórí ìyẹn lóun wá láti Gambia bíbo lóun ti wá ẹ wá láti káwọ́là wá láti Senegal olóṣù kàwèrè lórí ìyẹn lóun wá láti Sudan ẹ̀yin ọmọ ẹran burúkú yìí ẹ̀yin lọ́sùn láwọn tó bí yín olórí burúkú làwọn tó ní yín ni ẹ̀ ń ṣí èrè nàbí wèrè ló ń ṣe yín àfà àti wàtà yìí tó kù tẹ́fẹ́ sọ̀rọ̀ nípa Olúbàdàn tẹ́ bá gbé gàṣẹ́ Olúbàdàn tí yìí máa bàjẹ́ ni o olórí burúkú làwọn tó ní yín ẹ̀ ń ṣí èrè ni ẹ̀ẹ́dẹ̀ kó rí burúkú yín lọ sí Sudan kẹ́ máa lọ sí Mali kẹ́ máa lọ ya wèrè níbẹ̀ ẹ̀yin táwọn láti Mali tẹ̀lé màálù tó yẹ pé pọ́ngán táwọn bàbá yín yọ nídìí màálù náà tì bọ́dí ìyá yín níbi tó ti rìnrìn òṣì káàkiri àwa fún yín láyè ẹ wá wá gbé tẹ́ ń talẹ̀ fáwọn wèrè yìí tẹ́ ẹ̀ fún wọn ní chance bẹ́ẹ̀ tí ó dún yín ẹ̀yin bàbá wa àgbà yẹn tẹ́ gbà wọ́n láyè fáwọn wèrè yìí ọmọ àlè ti dàgbà wọ́n nílé tó ń tòrò ọmọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà pé ọmọ àlè ti dàgbà ní sàwọn wèrè yìí tí wọ́n ti kọjú oró sí yín Olúbàdàn ló sọ̀rọ̀ síbẹ̀ yòókù ló máa pa wọn tó ní ẹ ó ṣí èrè ni Olúbàdàn tiwa
gbadé wá ẹni máa ti ya wèrè kẹ ládọjà tíá Olúbàdàn tíá ládọjà tíá ni wọ́n ń sọ̀rọ̀ sí. ó dà ògùn ló máa pa ẹ́ àfà ó dà kíkẹ́lá Dangote ló máa pa ẹ́ tó bá ti bí yàrá ìyá ẹ̀ rẹ̀ àfà tí mo challenge yàrá ìyá ẹ̀ kókó kùrì sí 99 inú àtẹná fi 555,000 kó wá kó àwọn ẹlẹ́hà ẹ̀ kó ní kó lọ fèsì olóòlù títí yóò bá ta ọmọ fi tá jẹ́ Yorùbá máa fi hàn yín ẹ kọjàwó ẹ̀ káwọn ẹlẹ́hà ní kó lọ pàdé olóòlù ẹ fẹ́ pa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ẹ fẹ́ pa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá rẹ ẹ fẹ́ pa wá rẹ fẹ́ tà fún àwọn Saudi olórí ibú làwọn wèrèrè o bí wèrè tẹ́wọ́ bí ẹ bá ń gbé ìyá mi ṣé lè gan ọjọ́ Yorùbá báyìí ó jẹ́ lọ́lẹ̀ kókókókó bí ojú adó fúrò yìí ṣé wèrè yìí jọ Yorùbá àfà ò ní gbádùn yálà ìjà ẹ̀ tó bá bí pọ̀nrí wọ́n pọ̀ bàbà yálà ìjà ẹ̀ rè kó sọ̀rọ̀ tó bá bí ìyá ẹ̀ rè kó gbin ogun máa pa ẹ́ ni wọ́n ló máa dàrẹ́tì wọ́n tá máa ṣe nílẹ̀ Yorùbá gbogbo wèrè tẹ́ ń ṣe fún àwọn bàbá wa nígbà gbogbo yẹn ti kọjá o tẹ́ máa halẹ̀ mọ́ wọn àfa àkànlájà gbé mọ́ kèfèrí ẹ lọ ń wọlé ológun ẹ lọ ń sọ aṣẹ́gun tẹ́ bá sun ẹ̀kú eégún ní ìsọ̀mọ̀ àsun yín mẹ́kù ni ẹ ya wèrè ni tẹ́ bá tẹ́ láti lọ sun ẹ̀kú eégún ní anywhere wọ́n á tì yín iná tẹ́ dá yà máa tì yín sínú ẹ̀ ẹ̀yà tẹ̀kú ìjọba àjọ́nà papọ̀ ni ẹ ń ṣí èrè ni gbogbo ọkọ tẹ́ pa fún wa iná dínà ìdá láyádì sílámù náà láì lórí irọ́ iná dínà ìdá láyádì sílámù ẹ fún wa lẹ̀ ṣé iná tẹ́ máa ń play fún tẹ́ máa ń alẹ̀ náà mo àìfi náà lẹ̀ fún wa a fẹ́ wọ náà èmi bí ṣe wà tí máa kú inú náà ni mo fẹ́ lọ jẹ́ kí n lọ sínú náà kí n máa lọ ṣe bábíkì fún àwọn tèmi ṣé èmi nìkan ni màá wà ń bẹ̀ ni ẹ ń ṣí èrè lọ́dẹ̀ sí pé olórin yín náà jí pátá ni ẹ̀wọ́ ẹgbẹ́ sọ́lẹ̀ o àwọn olórin tiwa nìyẹn o àwọn Olúbàdàn àwọn ancestors tiwa nìyẹn o ẹgbẹ́ tẹ́ bá gbẹ́rìn lọ́dọ̀ wọn máa fà yín lẹ́mẹ̀sì bàbá lọ́wọ́ máa bá yín jẹ́ tẹ́ bá ti gbẹ́rìn lọ́dọ̀ àwọn Olúbàdàn Aláàfin Ọ̀ọ̀ni Olúgbọ́mọ bàyá bàbá mi àwọn ọba tẹ́ bá ti gbẹ́rìn déwájú wọn a máa fa ajípátá ọ̀gá yín a máa fa fẹ́mẹ̀sì bàbá a máa ní kó ń rún yín kí ti yín tẹ̀ olówó Èkó wà ń bẹ o kò sí rìlẹ́ǹtì o ẹ̀yin wèrè ló ń bá ẹ̀mẹ̀sì bàbá kó wá ṣe dìbẹ́ẹ̀tì ní London ẹ̀yà aláìníṣẹ́ akéwú tọrọ jẹ London dẹ̀ mọ̀ pé shift la máa ń ṣe níbẹ̀ ó ní tàyọ̀ tá máa ń lọ síbi iṣẹ́ ẹ mọ̀ pa a ní time for everything a ní schedule ẹ̀yin oníranù ẹni òfò yìí ẹ bá kọ́ńtínú bá máa bẹ̀rẹ̀ sí máa rìpọ́ọ̀tì yín orí bu yín yẹn Nàìjíríà lè máa gbórí burúkú yín yẹn dúró sí àwọn ọmọ yín tó bá wà bí kàbá ní kọ́ kó wọn bá yín Nàìjíríà ẹ ń ṣí èrè ni ẹ ti ya wèrè ni Olúbàdàn wé ogun máa pẹ́ àfà lẹ́ẹ̀kan sí ogun tó máa pa ẹ́ lẹ́ẹ̀kan sí ogun tó máa pa ẹsẹ̀ olórí ibu kí lórúkọ wèrè yìí ogun máa pa ẹ́ máa pàyà ẹ̀ bàbá máa bọ́ ẹ̀ ogun máa pa ẹ máa fà yín ẹ̀mẹ̀ bàbá bá wà rún wọn èèyàn máa jí pátá burúkú yìí táyé yín bàjẹ́ ní pátá pupa lẹ lọ jí ẹ lè jí pátá white ẹ bá jí pátá white yẹn ó tún lè mú change díẹ̀ wà ẹ lọ jí pátá pupa yẹn bẹ́ẹ̀ ló lọ́wọ́ pátá pupa èèyàn olórí burúkú ọmọ ọ̀fọ́n olè burúkú yìí ẹ̀yin ẹni òfò yìí wá sọ̀rọ̀ sókè káyé bẹ́ẹ̀ gbọ́ kí tẹ́lẹ̀ bá bàjẹ́ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá o ẹlẹ́nu dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bí okùn ẹ̀pọ̀n oníkúlíkúlí lẹ́ẹ̀kẹ́ oníwájú kogókogó bí ẹni lùlù àgídìgbò olóòṣì kò jẹ ìyá kò jẹ bàbá adísí ilé ọmọ ẹ wo ojú olójú bí ọ̀pọ̀ látẹ̀mẹ́rẹ̀ ìmú ló fọ́nká bí iná wẹ́dà yìí olórí ibú ọmọ etí ẹ̀ ló ta kété bí ṣọ́ọ̀ṣì oko yẹn kò dáa kò ṣáájú onímúkọ ẹ mú sọ̀rọ̀. a ní oṣù kan pé olóòlù nìbàdàn pé eléégún wọn ló fẹ́ jáde kábíyèsí bàbá Olúbàdàn. olùkọ́ bàbá ẹ̀ òun ti bàbá yàrá ìyá ẹ̀ tó Olúbàdàn bá jẹ́ bàbá ẹ̀ ni wàá mọ̀ bí èsì máa bá gbàlagbà sọ̀rọ̀ Olúbàdàn kì í ṣe bàbá yàrá àjàpọ̀ ní mọ̀ pọ́n bàbá kú bàbá ẹ̀ ẹ̀yin ọmọ òṣì burúkú yìí tẹ́ bá ti lọ ra àwọn tẹ́ bá ti ń dún àwọn ìyá aláṣọ ẹ ti ń lọ tó ń lọ kọ́pọ̀ plane sí i lọ́rùn ẹ bá ti ní agbádá bíi méje máa sọ̀rọ̀ ayé dàgbàlagbà
tó bá wo èjì wèrè yìí ní sí ó lè má tó last born Olúbàdàn ẹ̀yin ọmọ ẹran burúkú yìí ó kọ́là àti olóòlù wèrè o ìwọ kọ́là àti olóòlù tó bá bí ìyá ẹ̀ rè mo double challenge yálà mo triple challenge pọ̀ ní mo kọ́kùn ẹ̀ kó ẹlẹ́hà ẹ̀ ní kí ìyá ẹ̀ náà tẹ̀lé wọn ẹ lọ fèsì olóòlù ayé yóò bá bàjẹ́ lọ́wọ́ wa àṣà àti ṣe tiwa ni ọmọ eléégún ni wá arógbòjò ni wá ó fẹ́ máa kó wá kọ́là àti Olúbàdàn òkú ọkọ̀ àlá ló máa pa ẹ́ lẹ́ẹ̀kan sí àfà ẹ sọ. olóòlù nìbàdàn pé eléégún wọn ló fẹ́ jáde kábíyèsí bàbá Olúbàdàn tó wáyé pé bá ṣe gbọ́ nínú níùsì ní rédíò station tá a ti gbọ́ tó wáyé pé bẹ́ẹ̀ lórí abáṣẹ́nìkẹ́ tó ń wòye sí lẹ́gbẹ̀ẹ́ mi wípé olóòlù fẹ́ jáde lọ́jọ́ báyìí báyìí pé torí náà gbogbo obìnrin kí wọ́n má jáde o ní ya 2026 pé gbogbo ẹni tó bá sì jáde ẹnìkan kan má ṣe fídíò olóòlù o ẹ má rìkọ́dù ẹ má ya píktọ́ rẹ o pé bàbá wa Olúbàdàn níùsì sọ wípé ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀. níùsì sọ pé àwọn náà wí bẹ́ẹ̀ kọ́ Olúbàdàn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ọmọ aládé Olúbàdàn fún ara wọn ni wọ́n sọ Ládọjà bàbá mi Ọládọjà àwọn ni wọ́n sọ pé tó bá bí fùrọ̀yá ńlá ìyá ẹ̀ rè ní kí àwọn ẹlẹ́hà ẹ̀ síwájú kí ìyá ẹ̀ ẹlẹ́hà bàbá ẹ̀ kó tẹ̀lé ẹ lọ fèsì olóòlù ìyálà ìyá ẹ̀ kó síwájú káwọn ẹlẹ́hà ẹ̀ kẹ́kọ̀ọ́ rí burúkú aṣọ ìkísà yẹn kẹlẹ́ fi pàdé olóòlù ògùn ló máa pa ẹ́ sọ̀rọ̀. tólóòlù bá fẹ́ jáde gẹ́gẹ́ bí ẹ̀sìn títí ẹ̀ àti ìlànà rẹ̀ kò túmọ̀ wípé ká fi kírètì inconvenience fẹ́lómi nínú ayé. aláyé bàjẹ́ ọwọ́ rẹ̀ tí gómìnà bá sọ wípé wọ́n fẹ́ ṣe environmental sanitation tó máa ń ṣe ní every month pé kẹ́nìbọ̀dì máa jáde ṣé ìyá ẹ̀ lè jáde jógùn ní pa ẹ̀ ni. kí ni fáàrí fúru ẹ̀yin wèrè yìí tó sọ pé ojú yín ò tó tà kí ni fáàrí ilé ìyàgbẹ́ yìí tó sọ pé ojú yín ò tó tà tójú bá tó tà kí lẹ máa ṣe tólóòlù bá jáde kí ni ìyá ẹ̀ lè dá ṣe kí ni lórí burúkú ẹ̀ lè ṣe tólóòlù bá jáde náà ó ya wèrè ni sọ̀rọ̀ olórí ibú. ẹ bá fún wọn nímọ̀ràn pé tó bá yẹ pé dandan ni pé tó bá ti jáde ẹnibọdì ò gbọdọ̀ rí wọn ò ṣe lọ́nu gbọ́kàn kọ́ lọ jáde ńbẹ̀ kó lóye wákàtí tó fẹ́ lò ó rìn kiri nínú gbọ́ńbẹ̀ òun àtàwọn èèyàn rẹ̀ kẹ́lẹ̀ jọ jó ńbẹ̀ kẹ́lẹ̀ ra wọn lẹ́gbàá ńbẹ̀ kẹ́sì àyọ̀ tẹ́fẹ́ ṣe ńbẹ̀ kẹ́sì parí ọdún wọn sínú igbó yẹn kẹ́lẹ̀ bá. olórí ibú ọwọ́ ààrẹ máa ti Sudan wá sọ fún wa bá ṣe máa to ilẹ̀ tiwa bàbá ẹ̀ máa ti Mali wá ẹ̀ máa wá ṣàlàyé fún wa bá ẹ̀ máa gbégun tiwa jáde wọ́n rí mọ́ pọ́ pọ́n ẹ̀ máa ti Sìnìgà wá ẹ̀ máa wá ṣàlàyé fún wa bá ẹ̀ máa tó lẹ̀ wa Tinubu á bí ẹ̀ kó lóòlù fẹ́ jáde challenge olóòlù àbí kó kórí burúkú yín kẹ́ kórí burúkú yín lọ Sáúdì ṣé tí tọ́jú tó bá sọ̀rọ̀ pé kékeré kan máa jáde ṣe máa jáde ní ẹ̀ ń ṣí èrè ni wọ́n kọ́ láti Olúbàdàn ok má wọ̀ wí wọ́n máa bí ìyá ẹ̀ rè ká gbẹ́kúra 99 fún àwọn ìyàwó ẹ̀ bí kan lọ fèsì olórí. àfara ni aráàlú kò bá bẹ́tà ṣe oníṣẹ́ ìtẹ́nìkan bá ń travel lọ tó wọ́n mọ̀ pé wọ́n ní olùkọ́ fẹ́ jáde àbí ìlú Ìbàdàn ti dóko ní ìlú Ìbàdàn mọ́ ní Ìbàdàn ní Áfíríkà wọ́n mọ̀ Ìbàdàn ní Nàìjíríà wọ́n mọ̀ Ìbàdàn ní South West wọ́n mọ̀ ìlú tó tóbi ní Ìbàdàn Ìbàdàn ṣe wá di ìlú tí wọ́n tún sọ wípé àwọn èèyàn gbọ́dọ̀ jáde pé eléégún kẹfẹ́. wọ́n tó bí bàbá ẹ̀ wọ́n rí mọ́ pọ̀ pé yálà yà bàbá ẹ̀ olóòlù ti ń jáde nílẹ̀ Ìbàdàn wọ́n tó bí fúrọ̀ yálà ìyá ẹ̀ tó bí ẹ tí ò kọ ẹ̀ wọ́n tó bí fúrọ̀ yálà ìyá ẹ̀ ni olóòlù ti ń jáde nílẹ̀ Ìbàdàn tí pẹ́kẹ́ ò gbìn tí mímì kan ò mì tó máa bí ìyá ẹ̀ rè kó ìyàwó ẹ̀ ní kó lọ fèsì olóòlù. jáde ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n kírètì pọ́blẹ́mù sínú ìlú yẹn ìlú ìfọ̀kànbalẹ̀ nílùú Ìbàdàn ìlú àwọn àfáàsì nílùú Ìbàdàn. Ògún ló máa pa ẹ́ kó tó pé ìlú àwọn àfáà nílùú Ìbàdàn yẹn ìlú Ògúnmọ́lá owó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ìlú Àjàyí ìlú Ìbíkúnlé olóògbòdò kẹ̀ríkẹ̀rí lójú ogun àwọn ọmọ agbọ́sásá máa sọ ọmọ agbẹ́yẹ̀yà máa yà ṣé kùrẹ́ẹ̀nì náà fi lọ́ọ́ jagun Ìbàdàn àfáà ò ní gbádùn ó ń ṣí eré ní ìlú àwọn àfáà wo ní Ìbàdàn tẹ́ǹtẹ́ǹtọ̀ wọ́n yẹn ti kọjá o tẹ́ bá gbé wèrè wá nísìn tẹ́ bá gbé Gẹ̀ẹ́sì lọ́wọ́ yìí ẹ máa ṣẹ́ ní gẹ̀ burúkú ẹ já wèrè ní
ìlú àwọn àfáà ní Ìbàdàn ìlú àwọn àfáà kọ ìlú àwọn lèmọ́mù ni ṣe mú láwà nìkan mú lọ bá Olúbàdàn ní ààfin èèyàn bá wa tó máa ń lọ́tò sẹ́yìn àwọn ìmáàmù ní ọjọ́ Iléyá àbíkẹ́ wọn lọ tò sẹ́yìn wọn ní àáfàá ní bàbá ọba ẹ máa lọ tò sẹ́yìn wọn ẹlẹ́rìí kíbẹ èèyàn bá wa ẹ wálé o ẹ wálé gidi gan àwọn ọmọ ẹrú ìfẹ́ tó fẹ́ sọ yín dẹrú ni o ìlú àwọn àáfàá ní bàfẹ́ èwo ẹni òfò àwọn bàbá wa tó gbà sílámù gbà yẹn Ọlọ́run jẹ́ kó fi 100% wà nínú sílámù àwọn bàbá ọmọ yẹn ń ṣe sílámù wọ́n ní àwọn àpótí inú ilé àwọn bàbá wa lápótí àwọn aláàjì bàbá wa wọ́n lápótí wọ́n ní wardrobe wọ́n ní kọ́ńbọ́ọ̀dù nínú ilé àwọn bàbá wọn tó mí wọ́n gbé sínú ẹ̀ ní Yorùbá àwọn la máa lọ sí mọ́ṣáláṣí níjọ́ Friday tó bá di jọ́ Saturday ta lọ sí party ta lọ ṣe fàájì tó bá di Sunday wàá rí Yorùbá ní church tó bá yẹ díjọ́ Monday tó fẹ́ bọ Ògún wàá rí Yorùbá ń bẹ̀ ẹ̀sìn táwọn agbára Yorùbá ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìdùnnú ni ẹdẹ ni wèrèdé onílé tó ń tọrọ ọmọ àlebẹ ni ò tí ì dàgbà pàtẹ́ ti dàgbà ń ṣe orí burúkú ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pẹ́sìlámù yẹn kọ́ làwọn bàbá ti wá ṣe ẹ̀yin olójú kọ́kọ́ kan bí ojú adó fùrọ̀ yìí wọ́n yẹn ń ranjú wọ́n ti mùmú kùmù wọ́n lè mu gọ́tà wọ́n lè mu omi gọ́tà àwọn oníkẹ́míkà ó ti po kẹ́míkà pòjú àwọn aràn Ànábì ní apani ẹ já wèrè ni ẹ pa nílẹ̀ Yorùbá àwọn báńdíìtì Ànábì ní apani o Ànábì ní ẹ já wèrè ni ẹ lọ máa pa àwọn fámílì Ànábì níbi tó wà lọ ẹ ṣì sọ̀rọ̀ wèrè. inú àwọn ẹlẹ́sìn àwọn tí ó gbàgbọ́ yé tí kì í ṣe ẹ̀sìn jẹ̀bùjẹ̀bù lọ́jọ́ láíláí ní Ìbàdàn tí ń jẹ́lu mímọ́ olórí ibú ẹ dákun bàbá Olúbàdàn bàbá ẹ̀ wo lolúbàdàn bàbá wa Tinubu ẹ bá yọjú sọ̀rọ̀ yẹn o torí bẹ́ẹ̀ nìkan bá wà lórí ìrìn àjò tó wọ̀n mọ̀ Ìbàdàn sẹ́ńtà ni láti kọjá sọ́pọ̀lọpọ̀ ìlú nínú ayé tẹ́lẹ̀ kọ́kàn á máa kọjá lọ́nà tọ́ọ̀bù àbí kíní kan àbí ń wọkọ̀ lọ́bì kan mọ́tò jálẹ̀ níbi kan fẹ́ wọ mọ́tò mi kẹwàá lónà òlu ti dé o ṣẹ́wàá pa obìnrin tí ń lọ tó wọ̀n mọ́ kankan ni ẹ̀sìn tẹ́ fẹ́. inú ilẹ̀ Yorùbá wọn ò kí ń pààyàn bẹ́ẹ̀ parọ́ fún wa nìyẹn má gbá mi lóyè àbí kí ló kọ bàbá oní àyàmàtàǹgà ẹ̀ parọ́ orí burúkú fún wa nìyẹn àwọn náà ní wùdù yẹn wọ́n yẹ parọ́ òfò fún wa nìyẹn wọ́n bá ti wọ́tọ̀ ẹṣẹ́ ìṣẹ̀ṣẹ́ fúnlẹ̀ Yorùbá báyìí ó máa ń pààyàn ni wọ́n fi kíní kan bọ̀gún ẹ lọ tó ti ń ṣe orò ní ilẹ̀ Yorùbá kó tó bí bàbá ẹ̀ tí wọ́n ti ń ṣe orò nílẹ̀ Yorùbá ẹ lọ mú bí wọ́n ti ṣe orò tó nìkan wá ní fámìlì nǹkan ó bóró lọ rí ẹ parọ́ irọ́ tẹ́ pa fún wa yẹn mo máa gbé yín sípè sí láéláé ni ẹ parọ́ fún wa ẹ dì monetize àwọn bàbá wa fún wa kíní kan wọ́n bọ̀gún wọ́n gé orí ẹ̀ ẹ sọ fún wa ẹni gbẹ́tọ́ tó ti ń gbé orò ẹni tó bá orò lọ rí ẹ mú fún wa ẹ mú ìdílé yẹn jáde pé ìdílé yìí o pàtó ń ṣe orò nílé báyìí lọ́dún báyìí o àwọn èèyàn ti gbówó kalẹ̀ ọ̀nà máa fún yín ní 100 million làwọn oníṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ pé ẹ sọ fún wa ẹni tí orò ti gbé fámìlì ẹ̀ rí tí wọ́n pa ṣùgbọ́n yìí live and direct ni Ànábì ní apá ni Ànábì ní apá ọ ni àwọn Ànábì ní apá ọ ni Ànábì ní apá ọ ni ẹ lọ pa wọn ìrandíran yìí ní Saudi ẹ̀yin ní òfò burúkú ẹ̀yin òṣìṣkò ọ̀sìnwó ènìyàn with ọ̀sìnwó religion ẹ̀yin lẹ́sìn apààyàn Ànábì ní apá ọ ni ló máa pààyà yín lọ́hùn. Sorry, if you want to watch me watch the video ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orúkọ tẹ fi ń wò mí yẹn náà lè máa fi wò mí tẹ́ bá ti lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube má bínú mi ò lè máa show mi lè máa gbé fídíò káàkiri mi lè máa ṣe fídíò máa ṣe show kí n máa náwó sí orí TikTok mo ò lè máa ṣe ni ẹ má bínú torí Ọlọ́run mo ò fi ṣakọ ẹ máa bọ̀ ẹ bá wo show yìí ẹ bá wa like ètò ẹ bá wa tó pọ̀ lórí show yìí ẹ yẹ kí show yìí ẹ ṣí ẹ tájú wèrè yìí ẹ tájú olóṣì ẹlẹ́nu jọ̀ngànjọ̀ngàn bí okun ẹ̀pọ̀n yìí ẹ tájú ẹ ẹlẹ́nu bí àkísẹ́ ẹlẹ́yìn ikú tó pa wọ́n ṣógúnlẹ̀ èyí nìyẹn bíi ṣọ́bìrì bàbá Súlè ẹ tájú olóṣì fún mi ẹlẹ́kẹ̀tọ̀ yẹ jẹ́ kó rìn kó dọ́dún ẹ̀ àtàwọn wèrè bíi tiẹ̀ ẹni òfò ààrẹ náà nìyẹn Sunday Igboho tó ń gbà wá lẹ́lẹ̀ Yorùbá ó wọnú igbó ẹ lọ yìnbọn sí wọ́n lọ yìnbọn fún olóyè Sunday àwọn lọ yìnbọn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ̀rù ọba yín o ẹ yá wèrè gan o olórí ibú yín ẹ lọ kọjú bọ́ sádìsá ó dáa Olúbàdàn tó ti ẹ̀bú yìí orí mi ń gbóná pẹ̀lú ẹ̀
òbú Olúbàdàn àbí o kọ́là àti Olúbàdàn o kọ́là àti Olóòlù ọmọ eégún lè ní ọmọ eégún gbogbo taṣọ ọmọ eégún méjì àpínní méjì ọ̀lẹ́lẹ́wẹ̀ mẹ́fà ọmọ eégún mọ́nà mi lọ́rẹ́ ṣe bọ́ ọ̀nà mi lẹ́ẹ̀kan ojú ọwà ní mí olóògbòdì máa bí egúngún o kọ́là àtàwọn bàbá tèmi ògùn ló máa pa ẹ́ àwọn bàbá tèmi ló kọ́là òtù o kọ́là àtàwọn bàbá tèmi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ imú ẹ̀ tó fọ́n kábínà wẹ́dà yẹn olóòṣì ẹni òfò kó yàwó àtàwọn ọmọ ẹ̀ ní kán lọ fèsì olólùbájáde olólùmájáde má dẹ̀ bí ìjà ẹ̀ rè tó máa bí pọ̀n ìmọ̀pọ̀ balaba bá ẹ̀ rè kó ìyàwó ẹ̀ ní kó lọ fèsì olólù. tẹ́nìkan ọ̀gbọ́dọ̀ rí wọn yẹn ẹ jẹ́ kẹ́ni wọn lọ sí nínú gbọ́ níbi tẹ́nìkan ò tí ì lè débẹ̀. inú gbọ́ yàrá ìyá àìmọye nǹkan làwọn èèyàn máa ń ṣe àwọn èèyàn máa ń gbẹ́bọ ẹni tí ń gbẹ́bọ oníbẹ̀kẹ́ rí òun àbí yóò gbé ní kọ̀rọ̀. ẹ torí àgbẹ̀bọ ní kọ̀rọ̀ mọ́ o ẹbọjà gbangba ìṣẹ̀ṣe ògbé kọ̀rọ̀ mọ́ o ẹbọjà gbangba láti máa gbẹbọ ní sọ máa gbẹbọ ní gbangba a máa ṣọdún ìṣẹ̀ṣe ní gbangba a máa bọ fún ní gbangba bó o sọ ìṣẹ̀ tó ń gbé kọ̀rọ̀ mọ́ àwọn ẹlẹ ti dé ọ̀rẹ́ gbalẹ̀ wọn ẹwọ́n yẹ orin rádaràdá orin jákujàku ó ti ó rìn mí láyà gan bí ṣe ń wo you cannot even báwo àwọn even àwọn ọmọ Saudi irun gbọ́n wọ́n máa yá wọ́n máa fi oil sí a máa dún a máa guilt a máa shine nígbà a máa shine báyìí lẹ́wọ̀ gbogbo yẹn takoko olóòórùn àtọ́lé bí irun gbẹ̀ṣẹ̀ takoko náà nínú abẹ́ṣẹ̀ máa takoko nonsense onídọ̀tí sọ̀rọ̀ gbèrè. ẹnìkan sọ pé kí ẹni tí ń ṣe ìṣẹ̀ṣe ọmọ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ àlélẹ́ra wa kò láyé àti dọ̀gbára wa ń bẹ̀ àmọ́ ẹ má fi ẹ̀sìn tẹnìkan ní aráàlú lára tí wọ́n dẹ́rù bà mí torí bàbá wa Lámídì náà pè yín ọlọ́run kó bá wa sọ yín kó bá wa wà pẹ̀lú yín ẹ dákun ẹ bá wa kíyè sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa jẹ́ ọ̀rọ̀ tí ó dà lúrú ẹ dákun bàbá wa Olúbàdàn ọlọ́ba wa kíyè sí o ẹ bá wòye sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa create problem ìlú pọ̀ nínú ayé tí wọ́n ti ń gbégún wọ́n ń gbégún lóríṣiríṣi ìlú wọ́n ń gbé láwọn environment wa yìí náà àti bí ìgbà táàrí ni wọ́n ń gbégún ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbé kálukú wọn ń ṣe tiwọn aráàlú náà ń ṣe tiwọn kẹwàá fẹ́ ní pẹ́ gbé ogún kẹwàá ní obìnrin ò gbọdọ̀ jáde tóbìnrin bá fẹ́ rọbí ńkọ́ tó ìjẹ́ pé jòwó lé hospital jẹ́ fẹ́ gbé lọ eré àbítọ́ ló lù ú gbà kọjá ni ṣé kóbìnrin yóò kú sórí ìrọbí ni. Òpònú lọ wo fídíò tí ó wà lórí Jẹ́ Ìfowólẹ́wà nígbà tí ìyá Àbẹ̀ní Agbọ́n tó lọ ṣe nǹkan tíátà tó máa ń ṣe wọ́n nígbà tí àwọn olóró jáde Yorùbá we are accommodating mi a ti dájú lẹ́kẹ̀ ìwèrè yìí wọ̀ wá láàrin dójúbolẹ̀ èmi ti pàdé olóró l'Ábẹ́òkúta tó ń bọ̀ báyìí èmi àtọ̀rẹ́ mi Ọlábísí lórúkọ ẹ̀ àjọgbé church street ni mo àpàdé àwọn olóró lóòrù a lọ sí pátì ni ọ̀rẹ́ kọjú báyìí àtẹ̀tí ni wọn kò ṣe pé fún wọn ni wọ́n dé ìyá kan ló sáré wá bá wa ó yẹ kọjú sígbó tó fi kọjá lọ ìyá rẹ̀ dó sẹ́yìn wa ni wọ́n ń ṣe orò tí wọ́n ni wọ́n ń ṣàwọn nǹkan tó fẹ́ ṣe ni ìyá ìkàkà pàdé ẹ̀ sì gan àlè mọ́ ọjọ́ bẹ́ orí wa lórí mi lẹ́nu tí mò ń sọ̀rọ̀ ẹni tó bá fẹ́ rọbí nǹkan nínú ayé coronavirus àwọn èèyàn rọbí sáwọn èèyàn ò bímọ lọ́nà ẹ má jáde sáwọn èèyàn ò bímọ ọjọ́ environmental sanitation tó máa ṣe ní every month sáwọn èèyàn kì í bímọ tó máa wá ń bọ̀ sí àwọn bàbá wa rẹ mọ ni wọ́n tẹ̀ parọ́ fún wa kí wọ́n pààyàn jẹ ẹ má lọ lu yín o wọ́n máa pa yín ni o wọ́n máa jẹ yín ni o ayé yẹn ti kọjá àwọn ìyá wa bọ́ọ̀fì tàbí máa mu kò sí ìyàtọ̀ tó mẹ́jẹ̀ olóríire làwọn ìyá wa abiyamọ ni wọ́n olójú arẹmọ ọlọ́jà arẹmọ ọlọ́mọ arẹmọ àwọn ìyá dáadáa ẹ parọ́ fún wa irọ́ bá ti ń jẹ ẹ fi rọ́ tàn wá èèyàn ọmọ Mali ọmọ Senegal ọmọ Sudan ẹ̀yẹ lẹ́rú olóṣù kàwèrè lórí èèyàn ọmọ Senegal ẹ wá parọ́ fún wa irọ́ yín ti já ẹ lọ sílùú ajé pátákì ẹ lọ jí pátá red ẹ lè jí pátá white bí ẹ lè rí ta ní Ìdúmọ̀tà pátá red lẹ lọ jí ti ń ta sọ̀rọ̀. káàrọ̀ pé Mr. Olóòlù wọn ń kọjá tó obìnrin tó bẹ̀rọ bí ẹ̀ gbọ́dọ̀ gbé lọ hospital àbí kí ni tùmọ̀ tí ó ní ẹ bá pẹ́ bá wa kíyèsí bẹ́ẹ̀ dáadáa kọ́ bá lè gbọ́lá kó sàmójútó ẹnì kọ̀ọ̀kan wa. Bàbá Adékèọlá you go explain tire no evidence. Àfà wo ọmọọba Saudi ni
ọmọ ọba Saudi lélẹ́yìí ó lọ sí London lóòtẹ́ẹ̀lì ibẹ̀ ló kú sí. Ẹ máa parọ́ fún wa, ẹ máa mú kinní kan, ẹ máa mú kinní kan. Ọmọ ọba Saudi gbogbo tí tẹ́ni káwa máa mú yẹn. Ọmọ ọba Saudi òun tún mix ẹ̀ papọ̀ ni. Ó ti pomi kọ́tà pọ̀ science student. Ó po anything po èbù, ó po pọ̀ ni. Ọmọ ọba Saudi nìyí. Ṣé wọ́n ti máa mú ní Saudi díẹ̀díẹ̀? Ṣé àwa sí kí ló kẹ̀ wá mú? London ló wá, ó po oríṣiríṣi pọ̀ ni. Ibẹ̀ ló kú sí. Olórí ibú yín mélòó nínú yín ló sọ̀rọ̀ pátá ọba Saudi ṣe yìí? Tó bá pẹ́ bàbá wa ńlẹ̀ Yorùbá ni wọ́n ṣe mistake yìí pé wọ́n ṣe fàájì o, ọba kan ṣe fàájì nílẹ̀ Yorùbá, ó wá ṣe kinní kan, ó ṣe fàájì yẹn, ó wá kú síbẹ̀. Ẹ ti kó ṣì jáde, ẹ ti tọ́ ring light. Ẹ ti mọ̀ ṣe bí olórí burúkú on the net. Ọmọ ọba Saudi ni wọ́n bí ìyá yín lè kẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ kí ti má bàjẹ́. Àwọn owó tó ń fún Saudi wọ́n á blọọkù ẹni tí yín ta nìyẹn, yín akéwù tọrọ jẹ. Ẹ lọ ṣiṣẹ́ ẹ kó ṣìdá, ẹ lọ kọ́ kápẹ́ńtà bí kẹ́ kọ́ bíríkìlà. Ọmọ ọba Saudi ni o. Mo busy. Ọmọ ọba Saudi nìyẹn o. Ẹ̀yin olóṣì ẹ̀ ní sọ̀rọ̀ nípa ẹ̀, ẹ̀yin ọmọ àlè burúkú jàtìjàtì. Ọmọ ọba Saudi science student ó po oríṣiríṣi pọ̀. Àwa ń lọ sí World Cup ní Saudi ní 2037. Èmi ò lọ ṣe àdúgbò fẹ́ lọ mú nǹkan ni a máa lọ mú nǹkan níbẹ̀. Ọba Saudi ti sọ fún wọn bí ká máa bọ̀, ní ká wá mú anything. Wọ́n ti lè fún wọn ní World Cup 2037 àbí 2030 náà bẹ́ẹ̀ ṣe pàápàá ní tí ẹ ti gbàgbé 2034 ni. A máa lọ síbẹ̀, a máa mú nǹkan, a máa bòóró sórí burúkú ẹ ti ya wèrè. Lẹ́yìn kíní kan mo tó rí kan ló ní ẹ má ya fọ́tò 2034 à ń lọ 2034 à ń lọ sí Saudi à lọ ṣe hajj a fẹ́ lọ wo bọ́ọ̀lù ni a dẹ̀ máa gbó òróró dáná máa mú òróró. Ẹ lọ mọ́lọ́pàá wa, ẹ lọ mọ́lọ́pàá wa, ẹ ṣe gan ẹni tèmi. Ó pàpà sùn pé 2034 ni 2034 máa lọ mú nǹkan. Lẹ́yìn yẹn ká kó mi kalẹ̀ sọ́dọ̀ ọ̀dọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho. Ẹ bá wa dúpẹ́, ẹ bá wa dúpẹ́ gbogbo ọmọ Yorùbá, ẹ bá wa dúpẹ́. Wọ́n yìnbọn sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Wọ́n yìnbọn sí Àdìsá ọmọ Adéyẹmọ lára àwọn tí wọ́n láwọn join èrò ẹkùn. Àdìsá fi wọ́n sílẹ̀ máa wò ṣe wọ́n, fi wọ́n sílẹ̀ máa. Àmọ́ olóyè òun náà ló lè ṣe bẹ́ẹ̀ ṣá. Ọlọ́run Sunday Ìgbòho náà ló lè ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin ìbọn síyàn ó wá ní kán fonítọ̀hún sílẹ̀. Ẹ jọ tẹ bá lágbára bíi Sunday Ìgbòho lára àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé yín ẹ jẹ́ fẹ́ lọ rescue àwọn èèyàn nínú igbó, ó wá gbé ìbọn wá dojú ẹ̀kọ́ yín páwù. Ẹ jọ kí lẹ máa ṣe because mo fẹ́ sọ̀rọ̀ kó má ní Yorùbá wù yìí ti burú jù. Èmi mo burú, I am a very nice person. Èèyàn tó dá ni mí, èèyàn tó yẹ pé ó ṣe é bá ṣe ni mí bí ṣe wà yìí. Tó bá sọ pé ó dáa wàá mọ̀ pé Ọlọ́run dá àwọn kan extraordinary dídá, èmi dá ní extraordinary. Ó fẹ́ gbọ́ wọ́n dàbí tí mo dá dé gbogbo à ń lékun sí yín ẹ̀ ń léjò sí wa, èmi ò ń bá wọn dáṣẹ̀ tó bá lékun sí mi why tí màá lé ejò sí ẹ? Ìwọ tó wò sùnsùn tó lé eku sí mi why expect kémi lé ejò sí ẹ? I will never do that láyé mi. O lékun sí mi wọ́n wá léjò sí ẹ, Ọlọ́run ò ní jẹ́ o. Ṣùgbọ́n mo àṣù ẹ bàbá Buhari ẹni àṣù ọ̀yù, mo àṣù ẹ pé màá lé tiger sí ẹ, màá lé lion sí ẹ, màá lé anaconda sí ẹ, màá lé gorilla sí ẹ. Ẹ jọ ẹ bàbá mi ó dáa ibi tí inú tèmi dáa dé tó bá lé eku sí mi tèmi ò lè lé ejò sí ẹ láyé. Màá lọ sí zoo tó nípọn jù nínú ayé, màá ní kó bá mi ṣí gbogbo ẹranko tó wà ń bẹ̀ sí ẹ kó wọn kọ́kọ́ bẹ̀ kọ́ jù sókun sí ayé ẹ̀. Ilé kù sí mi mo léjò sí Àdìsá sọ̀rọ̀ o wọ lọmọ Jésù. Ìpínlẹ̀ ìjọba bá tiẹ̀ lọ mọ́tẹ́lẹ̀ wa lọ ìyàbọ̀. Mọ́mọ́ sọ fún àwọn tẹ́lẹ̀ pé ẹ bá fọ́ọ̀kù sóúnjẹ tẹ́ ẹ pa mí ẹ sùn kún lọ́la. Kódà èyí tí wọ́n ní kọ́ lọ yìnbọn sí mi látẹ̀yìn wọ́n ní bàbá lè ṣe ọ̀dà. Ṣùgbọ́n tó bá yìnbọn yẹn tí ọba ṣiṣẹ́ ọ padà sunkún lọ́la. Tọ́lá àwọn tó ní ọba àwọn yìnbọn yẹn ọ padà yẹ̀yẹ́ ẹ̀. Wọ́n ní ó sì bẹ́ẹ̀ fáwọn náà nípa ìgbọ́ lọ́dọ̀ wọn. Èmi nìyẹn Jésù Kristi
èṣù tí ó sì jàǹbá fún Júdásì ó ní lọ ṣe ohun tó ṣe Júdásì rẹ̀ padà sunkún torí ààyè ohun tí Jésù mọ̀ sí fún padà yọ̀ọ́lẹ̀ wà bú sẹ́kún kọ̀rọ̀ pé owó tó àwọn wèrè yẹn tó padà gbówó tán fún gẹ́gẹ́ bá gbówó wá nígbà wọn lò tán àṣírí ṣe rẹ̀ bàbá ẹ̀mí ó kún bàbá mi wọ́n tọ́ wá lọ yìnbọn tó ní òyìn yìí nìsí tó orí ṣe ọkùnrin yóò dùn ọlọ́ra ìdí nìyẹn tọ́ba tó wá lọ fè tí mo dẹ̀mọ̀ fún olùsí tọ́mọ fáwọn olùkọ́ tó ń tẹ̀lé wọn pa ọdún torí wọ́n lè kọ́ fẹ́ pa wọn táwọn ń sèse àwọn bílífù náà lọ́wọ́ bílífù nù mí pé orúkọ mi làwọn fi ń ga ó yìnbọn yẹn láàrin wọn wọ́n sọ pé mistake wọ́n dẹ̀ pọ̀ wàláì wọn pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tá a lọ ní gbó rìsáàfù yẹn ìkan yìnbọn èmi àti kílà tó bá ọ̀rẹ́ yìnbọn sí wa àwọn ọlọ́pàá fẹ́ pa mọ́ nẹ́mọ́ pa mo ní bọ̀ ohun tó ṣe yẹ ọ̀dà. ẹgbọ́n mi tó lóye sọ níbẹ̀ yẹn inú gbó rìsáàfù wọn ti lọ gba àwọn píríncípà wálé píríncípà àtàwọn ọmọ tó ṣe bring back our children inú gbó rìsáàfù ní odò Ọ̀yọ́ national park tí wọ́n ti lọ gba àwọn ọmọ yẹn wálé ara àwọn tí wọ́n tẹ̀lé olóyè lọ láti ilé ṣé mi ò bẹ́ẹ̀ ṣe bá mi ẹgbọ́n nǹkan tó lóye tó pé wọ́n ṣe fóun ẹ̀yìn tí ń pé ríra láàyè dá o àmọ́ yín o àmọ́ yín o àwọn àmọ́ yín àtúnyìn mọ́ o ẹ̀yìn tí ń pé ríra láàyè dá gbogbo yín lẹ̀ ó fara gbẹgbá àmọ́ yín olóyè ayé Jésù ló yẹ kẹ wá sáyé kò sáyé tẹ wá ògún gbọmọ àní kan di ẹ mọdì ẹ wo tó bá yẹ pé ẹ̀yin ni kí lẹ máa ṣe mi fẹ́ bàbá ní Yorùbá I don't want talk ẹ jọ ẹ sọ̀rọ̀ olóyè bàbá Jésù sọ̀rọ̀ bàbá Jésù èmi máa dábàá bí olóyè máa wá dá ìró ẹkùn kalẹ̀ màmá á sọ fún yín pé tẹ bá ní fún yín lóògùn tẹ bá ní kẹbi sóúnjẹ fún mi tẹ bá fi sóúnjẹ fún mi tí n bá jẹ Júdásì èmi tó pé tí n bá lágbára bí olóyè tí n bá ní kẹfì búra ní búra pẹ́yìn nìkan màá ní wàá búra tọmọtọmọ ni tí nǹkan tó ní ẹni kódà níbi ìbúra yẹn màá tún ní kó mú gàràtọ̀ bíi 2 mẹ́ta wá tó lè kú pẹ̀lú ẹ̀ tó bá ṣe nǹkan sí mi báyìí àti wọ́ àti ọmọ àti ìyàwó àtọkọ àti gàràtọ̀ ẹ̀ wọ́n sọ fún gàràtọ̀ ẹ̀ pé tagbé kalẹ̀ yìí o trọ́ọ̀sì ẹ̀gbẹ́ àbábù rẹ̀ tó jẹ́ máa kú wo ohun tó gbóná máa fi búra fún yín Yorùbáwùyí ẹ̀dọ́ra Jésù kìíní kan you go explain taya olóyè you go explain taya àwọn wèrè yìí wọn ò gbọ́ anything wọn rẹ́dí àti pa anybody wọn ò gbọ́ nǹkan wo you go explain taya olóyè sọ̀rọ̀ sókè o sọ̀rọ̀. mọ́mọ́ sọ fún àwọn tó tẹ̀lé mi ẹ bá fọ́ọ̀kù sóúnjẹ tẹ́ ẹ pa mí ẹ sùn kún lọ́la kódà èyí tí wọ́n ní kọ́ lọ yìnbọn sí mi látẹ̀yìn mo ní bàbá lè ṣe ọ̀dà ṣùgbọ́n tó bá yìnbọn yẹn tí ọba ṣiṣẹ́ ọ padà sunkún lọ́la tọ́lá àwọn tó ní ọba àwọn yìnbọn yẹn ọ padà yẹ̀yẹ́ wọ́n ní ó sì bẹ́ẹ̀ fáwọn náà nípa ìjọ lọ́dọ̀ ìní nìyẹn Jésù Kristi èṣù tí ó sì jàǹbá fún Júdásì ó ní lọ ṣe ohun tó ṣe Júdásì rẹ̀ padà sunkún torí ààyè ohun tí Jésù mọ̀ sí fún padà yọ̀ọ́lẹ̀ wà bú sẹ́kún kọ̀rọ̀ pé owó tó àwọn wèrè yẹn tó padà gbówó tán fún gẹ́gẹ́ bá gbówó wá nígbà wọn lò tán àṣírí ṣe rẹ̀ bàbá ẹ̀mí ó kún bàbá mi wọ́n tọ́ wá lọ yìnbọn tó ní òyìn yìí nìsí tó orí ṣe ọkùnrin yóò dùn ọlọ́ra ìdí nìyẹn tọ́ba tó wá lọ fè tí mo dẹ̀mọ̀ fún olùsí tọ́mọ fáwọn olùkọ́ tó ń tẹ̀lé wọn pa ọdún torí wọ́n lè kọ́ fẹ́ pa wọn táwọn ń sèse àwọn bílífù náà lọ́wọ́ bílífù nù mí pé orúkọ mi làwọn fi ń ga ó yìnbọn yẹn láàrin wọn wọ́n sọ pé mistake wọ́n dẹ̀ pọ̀ wàláì wọn pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tá a lọ ní gbó rìsáàfù yẹn ìkan yìnbọn èmi àti kílà tó bá ọ̀rẹ́ yìnbọn sí wa àwọn ọlọ́pàá fẹ́ pa mọ́ nẹ́mọ́ pa mo ní bọ̀ ohun tó ṣe yẹ ọ̀dà ó ní mistake ni mo yà kì í ṣe mistake o mistake ló wá gbé bọ́ báyìí lóyìn sí wa ń kọ́ lórí mistake wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ ìbọn wọ́n bá àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n fi nígbà tó yẹ pé èdè ẹ̀mọ́ àwọn tá a fẹ́ lọ bá jagun àwọn bandit náà wà lọ ìyá ìbílẹ̀ ẹ̀mọ́ pa tá a bá pa àwa la bí tá a bá pa sí bí sùn wòlé á ní bandit kan pa inú reserve la wa kò sẹ́ni tí ó béèrè. lẹ́yìn ìgbà yẹn làwọn èèyàn náà tún wá padà tán. lẹ́yìn ìgbà yẹn làwọn yẹn wá yabò wá mọ́ sí ẹ̀rí báwọn. kálá ti bẹ̀rẹ̀ wàhálà ń bi eléyìí àwọn lókùlókù náà dé kí la fẹ́ mọ wíìlì sí. ṣùgbọ́n dẹ̀ padà tó wá bá àwọn èèyàn. ẹ̀dẹ̀ olókun ẹ̀fi sínú ọkọ̀ kó mọ́ mi bọ̀ títí tá a fi jà tán jà tán pàdé àwọn ọ̀gbẹ́ lọ yìí bá a ṣe jà tán àgbẹ̀dẹ́lé bó ṣe ìpínlẹ̀ ni mo bá tiẹ̀ lọ mọ́tẹ́lẹ̀ wa lọ orí ìjà náà àti sí ọba wọn
nígbà tó lọ́wọ́ káyà pé yóò pa wá bọ́bá di sílẹ̀ ìjọ yẹn náà ní ìsìn òun ni ó ti sẹ̀sí tọ́lá àwọn ọ̀tọ́ rẹ̀ ó ti gbé sí pé bàbá ọlọ́jẹ́ mi yóò mú ẹ̀ ní parí láíláí ọba tó fìfẹ́ mi sí yín lọ́kàn ní yọ. olóyè má bínú o mò ń wò yín bí kí n dà yín gbà ju Ọlọ́run bí ṣe ń wò yín yẹn mò ń wò yín pé kí n ní agbára kí n wọnú tẹlifíṣàn wá kí n kọ́kọ́ fún yín ní blow lẹ́nu olóyè mò ń wò yín bí pé kí n bò yín kí n ṣáà máa gé yín jẹ ẹ ti rí ìjà ọlọ́bẹ̀ rí ìjà ọlọ́bẹ̀ pé màá kọ̀ pàdé màá kọ̀ máa gé yín jẹ máa bí pé yorùbá wù yìí kí ni mo ṣe fún ẹ mi ní sọ̀rọ̀ kọ̀ màá kọ̀ mi máa gé yín jẹ ni. ṣe ẹ wo plan bóun ṣe yìnbọn yẹn tán ìbọn bá wọn mí o a ní máa bẹ́ àwọn yẹn fún yín ni o pàtàkì yẹn ṣẹlẹ̀ ó bá àwọn kọ̀ọ̀kan fọ́ sáwọn kọ̀ọ̀kan lára o táwọn ọmọ yẹn ò bá jẹun kánú kọ́ ti jàmùlà tewédú kú òlé tàbí sọ bá dúró re bàbá ẹ̀ náà máa gbére lé ìyá ẹ̀ náà máa kọrin àti gbé màmá rélé gbogbo ẹbí ẹ̀ ìwọ tó yìnbọn yẹn ògùn ló máa pa ẹ́ Ọlọ́run fi wọ́n lẹ̀ wẹ́ẹ́nà olóyè dẹ̀ ṣe àbí ṣọ́ ṣe dáadáa ṣá because wọ́n níbi táwọn tí ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ làwọn bandits yẹn ti yàbò wọ́n nínú igbó reserve kí yẹn kó máa wẹ̀ tẹ́ ń pè ní fẹnuwu gate kó máa jẹ́ tiyín pé nínú igbó reserve yẹn o tó ti lọ gba àwọn principal wálé o Àdìsá Fásitì eight pẹ̀lú àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn Nigeria military pẹ̀lú àṣẹ Àkànbí ọmọ olódò ìdẹ bàbá mi Àkànbí ò ní ṣubú dànù adúpẹ́ pípò jẹ́wọ́ ọmọ Yorùbá ó ṣàtìlẹ́yìn fún ọmọ Adéyẹmọ ṣùgbọ́n olóyè màá ní káwọn yẹn bá wa dá sí káwọn yẹn bá wa dá sí because tí má ní kí máa sọ bínú mi bí ṣe ń wò yín báyìí wípé kí n mú yín sọ́wọ́ ni olóyè but you know I love you ṣá tó pé I love you àná fi mú ẹ sọ́wọ́ pẹ́pẹ́ ni tí mi ò nífẹ̀ẹ́ ní olóyè ó yẹ kí n fly wá sáré tí Ìbàdàn ni kí n ti fi pankẹ́rẹ́ sínú aṣọ kí kọ́kọ́ pàdé kí kọ́kọ́ kó yín ní pankẹ́rẹ́ ẹ̀yọ̀kan kí mo wá gé yín jẹ kó máa bẹ̀ pé yorùbá wuyì kí ló dé kí ni mo kàn fẹ́ gé yín jẹ náà ni what kán máa kán dùn sínú mọ́tò nǹkan máa ṣẹ̀ ní ẹ̀ o ogun gbọ́ nǹkan máa ṣẹ̀ ní ẹ̀ ṣáá ni nǹkan máa ó lè má kú o ṣùgbọ́n nǹkan máa ṣẹ̀ ní ẹ̀ ṣáá ni kó máa lọ ó dá bóyá àwọn òrìṣà tẹ ẹbọ kẹ tó kú òǹlé wọn ní bí a kò máa lọ ni ìyá wa bàbá wa ẹni ìtàn ẹ ṣe gan ọwọ́ yẹn wà lọ sókè pé ṣẹṣẹ àmúra òkè ń gbẹ thank you for the super sticker ọwọ́ yẹn wà lọ sókè mo dúpẹ́ gan God bless you I love you ẹ ṣe gan àwọn èèyàn bá wa dá sí ní sàmúlò sí ń pè látẹ̀kàn ṣùgbọ́n àáfà yẹn ó yẹ kó rí mi máa gbóná àáfà ẹni òfò yẹn ó yẹ kó rí mi àáfà ẹ ti ya wèrè ni Olúbàdàn tiwa odidi Olúbàdàn ayé àáfà yìí màmá bàjẹ́ o àáfà kò mà ní dáa fún yín sáà kò ní dáa fún ẹ àáfà ògún gbọ́ Olúbàdàn tiwa ló ń call out ṣé àwọn ọmọ ẹran yìí ẹ bá gbọ́n sókè hello a ti gbé kọ́ọ̀lù yín o àáfà call out Olúbàdàn tíya àáfà orí ìyá tó bí ẹ ò pé ìyá tó bí ẹ lè pàdé Olúbàdàn kó sọ̀rọ̀ ìyá tó bí ẹ ni mo sọ àáfà ó lè pàdé Olúbàdàn kó lóun sọ̀rọ̀ tó bá ti bí ìyá ẹ̀ tó lóun bá ti jáde lọ pàdé Olóòlù níkẹ́ ìyàwó ẹ̀ kó lọ pàdé Olóòlù káyé ẹ̀ lè bá bàjẹ́ fáínálì a lè kọrin àti gbé bàbá rélé àti gbé ẹlẹ́hà rélé tí yẹn á yẹ ẹ máa wá láti Mali láti Sudan ẹ máa disturb wa lórí ilẹ̀ wa ló máa pa yín máa disturb láti lọ Sudan tẹ̀sí wá ìyìn wèrè burúkú yìí ẹ máa gbóhùn sókè bàbá mi ẹ̀ ní jáàmù orí mi ń gbóná sẹ́ẹ̀ olóyè tí wọ́n á fún yín ní blow ẹ̀ ní jẹ́ tán ẹgbẹ́ òun ẹ̀ ohun trọ́bù wà lára mi lẹ́ni o ẹgbẹ́ òsòkè aláì bá trọ́bù ni mo bá jí bá yín fa wàhálà olóyè máa bá yín fa wàhálà gan ẹ bá gbọ́ òsòkè. Yorùbá ṣe rí oyè
ọ̀rọ̀ àfáyẹ ẹ jẹ́ ká fi sẹ́nu dákẹ́ tó bá jẹ́ pé ọjọ́ Jímọ̀ ni táwọn bá ń kírun lójú títì tó bá gbé ẹ tó láboyún bọ̀ kí ló dé táwọn máa ń kírun lójú títì. ó lọ sí wọn lùyàn pa wọn lu onímọ̀gbọ́n wa parí wọn lu onímọ̀gbọ́n pa tó kó sọ̀rọ̀. wọ́n máa kírun lójú títì wọn ò ní jẹ́ káwọn èrò ráyè kọjá ẹni tó bá dẹ̀ sọ̀rọ̀ wọ́n máa kọjú ìjà sí. wọ́n máa lù pa ni ànábì nìkan pa ni àwọn wèrè. ànábì nìkan ibo ni o tẹ́ rí ẹ̀sìn wọn ẹ̀sìn kólekóle ni. inú mi dùn ọdún bíi ẹjọ́ tí mo ti ń gbọ́ prógámù yìí bí mo ti gbọ́ prógámù yìí lálẹ́ ẹ̀nà inú mi dùn bẹ́ẹ̀ ti fún àfáàyẹ fún lọ́rọ̀ kọ́nà jẹ́ kó rí fídíò yẹn fídíò tẹ̀. ẹ bá mi láìkì ṣe ẹ bá mi láìkì ètò ẹ bá mi tàgì àfáà yẹn tó bá bí ìyá ẹ̀ rẹ̀ kó gbìn. tó sọ̀rọ̀ má bí ara ìyá ẹ̀ rẹ̀ kó gbìn. mo láìkì bẹ́ẹ̀ ṣe gba lóhùn gidi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ gba lóhùn gidi ẹ tẹ́ sí lójú dáadáa. Rọ́bìtì ní gbogbo yẹn náà. Àwọn bàbá ti wá. Ó máa sọ̀rọ̀ tó Olúbàdàn. Olúbàdàn lọ́n. Sẹ́kọ́ndé ilé tó sọ̀rọ̀ tí ó yànbọ̀ sí olóyè Sunday Igboho tó bá jẹ́ mi ni òun tẹ̀ mọ́ olóyè Sunday Igboho. Tó bá pẹ̀yìn ni kí lẹ máa ṣe tó bá pẹ̀yìn ni kí lẹ máa tó pẹ̀yìn ni Sunday Igboho kí lẹ máa ṣe. Ìgbè mi máa pa ni o. Ó máa pa ni o. Ẹ máa pa o ti tán case close. Adìyẹ dàbí lóògùn dùn. Màá fọ lẹ́yìn màá tún dídí ẹ̀ lò ní jẹ́ kó ní èmi mọ́. Ẹ ṣe dáadáa. Màá fi ṣe sáfù olùmí ò ní lè dánwò mọ́. Ẹ máa bètò lọ. À ń bà bọ̀ Mo gbádùn. Ẹ ṣeun. Tó bá pẹ̀yìn ni Sunday Igboho ọmọ tẹyọ kúrò nílé àwọn adẹnugbó wa lọ yìnbọn sí mi. Ọmọ náà ti máa dájọ́ kò kí n ṣayé ọ̀hún òṣùwò tiẹ̀ ni. Ó fẹ́ pa mí, ó tó pa mí, mo pọ́nu lá, ó bojú wẹ̀yìn, mo dọ̀bálẹ̀, ó tún wọnú gbó, ó lọ jẹ́gba. Wàláì nà láì. Ẹ kú dédé àsìkò ìṣẹ́jú mẹ́ta ní gbogbo wa máa lò lẹ́yìn. Ẹ ṣeun. Ogun máa pa gbogbo wọn ní. Ẹ ṣe jàre. À ń gbọ́ yín o 3 minutes tí ń káùntì sá o. Àbọ̀ ẹ̀ ti fi dá mi lóhùn ní ẹ̀ka lẹ́mọ̀ ẹ̀ka. À ń dá yín lóhùn. Ẹ ṣeun. Ẹ rà mà. Àbọ̀ lọ́wọ́ máa bá yín. Ẹ ṣe ìdùnnú. Gbogbo ẹ̀bọ̀ lọ. Ẹ̀yin tẹ́ ń pè ẹ stop ẹ máa pè yín padà ní ìṣẹ́jú kọ̀ọ̀kan. A máa pè yín padà. Ẹ̀yin tẹ́ ń pè ẹ stop ẹ máa pè yín padà. Bàbá wa ẹ máa sọ̀rọ̀ yín máa bẹ̀rẹ̀ 3 minutes yín sí. Ṣé rí aláwọ̀kọ́ lérí ọ̀rọ̀ mi ni wípé a dúpẹ́ fún Ọlọ́run fún bàbá wa ṣe Sunday Igboho. Torí nígbà tí èmi náà tí mo gbọ́ gbogbo nǹkan tó ṣe mú ní nígbà wo sígbà wo ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run ṣé Ọlọ́run ò jẹ́ kí kárí àdá lérí gbogbo àwọn tí wọ́n bá ń gbèròkèrò sí wọn orí wọn láti máa gbọ́ èrò aburú láti máa gbà ẹ̀dá lágbára Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹnikẹ́ni ọjọ́ ọmọ Yorùbá ni o ọjẹ́ àjòjì ni o ọjẹ́ ọba ni o ọjẹ́ àfáà ni o ọjẹ́ pásọ̀ ni o ó so níṣẹ̀ṣe ni o àtẹni tí ò ṣe ẹ̀sìn kankan o ní bá ń ro ibi sí bàbá ti Sunday Igboho pẹ̀lú ògo Ọlọ́run ẹ lọ yìnbọn fún láti máa gbọ́ àdá láìpẹ́ láìjìnà yìí pẹ̀lú ògo Ọlọ́run àdúpẹ́ fọ́lọ́run so kí n sọ̀rọ̀ lérí àáfàá yẹn tẹ́rí màmá mi kì í ṣẹ̀bi àwọn àáfàá yẹn Ọlọ́run bá ń gbọ́ kì í ṣẹ̀bi wọn o tẹ́rí àwọn bàbá wa báwa ti ń pa àwọn bàbá wa lẹ́tọ̀ àwọn ọba wa àtàwọn tí wọ́n sọ bá náà bàbá jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tó bá ṣe wípé báwa ti ń pariwo tó wọ́n bá gbọ́rọ̀ táwa lẹ́nu ni àwọn ará bíbá yìí wọ́n tó kẹ́kẹ́ ń pera wọn pàápàá ṣe bí ìjọ wo ni wọ́n ṣe èèmọ̀ tí wọ́n ń ṣe ẹ pé tí ìkan nínú wọn tó ń sọ fún àdẹ̀wò pé àáfàá ni bàbá ọba. Olúbàdàn náà gbà wọn láì tán lọ dìde kí Olúbàdàn lọ dìde lọ kí wọn lọ káwọn ẹrú. tó ti ṣe wípé lọ́dọ̀ ọba ẹ̀mí àti tiwọn tó bá fẹ́ lọ kí báyìí ìmárùn ni ó ti máa kúnlẹ̀ wọ̀wọ̀wọ̀wọ̀ lọ. Àwọn bàbá wa tó bá sọ pé wọ́n gbọ́rọ̀ sí wa lẹ́nu ni gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí
kò ní máa ṣẹlẹ̀. àsìkò ti tó máa gbọ́rọ̀ sí wa lẹ́nu báyìí. àsìkò náà ti rèé nítorí wípé tí wọn ọba mọ irú àwọn nǹkan dáadáa báyìí gan-an ó dàbí wípé òye ò ní fẹ́ yí àwọn náà dáadáa nítorí wípé nílẹ̀ Yorùbá àwọn ìṣẹ̀dálẹ̀ wa ẹni tó bá jẹ mọ́ ẹ̀sìn mùsùlùmí ẹni tí bá jẹ ẹ̀sìn mùsùlùmí kò tí ẹ̀ tọ́ sí ipò ọba wa gan nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àṣà wa ní tá a wá dé bá gan tá a wá gbẹ́jú bá. Ìdí jẹ́ Kìrìsìtẹ́nì o kò lẹ́tọ̀ọ́ láti máa gorí àpèrè ọba wa nílẹ̀ Yorùbá. Ìdí jẹ́ Mùsùlùmí o kò lẹ́tọ̀ọ́ láti máa gorí àpèrè ọba wa nílẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí àṣà titiwa ẹ̀sìn titiwa nítorí wípé kìí ṣe ẹ̀sìn Mùsùlùmí iná láti ṣèdálẹ̀ ilẹ̀ wa kìí ṣe ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Àwọn Mùsùlùmí yìí gan tí wọ́n ṣe rádaràda yìí gan ìgbàwó lẹ́sìn Mùsùlùmí ọ̀hún gan dé gan ọwọ́ dé báyà sí Kìrìsìtẹ́nì gan ni ẹ̀sìn Mùsùlùmí ọwọ́ dé bẹ́ẹ̀ sí ẹ̀sìn Kìrìsìtẹ́nì ni àwọn Kìrìsìtẹ́nì tó ṣe báwọn ní àkọ́kọ́ dé gan àwọn Mùsùlùmí yìí náà ni sá. àwọn náà ni Ànábì ní apá olórí burúkú. bẹ́ẹ̀ náà nìkan lórí láyà tó lọ ọ̀nà Ọ̀ṣun Òṣogbo kí n lọ sọ pé kì í ṣe ní Ọlọ́run àní kí n bá tó bá ti pẹ́rù ní ìwà bẹ́ẹ̀ nírú ìjọ́nà ni òkú ẹ̀ ni wọn ọba gbé kò bẹ́ẹ̀ Ọlọ́run bá gbọ́. ẹ ṣe bàbá wa kàtún gbé kọ̀lẹ́. òkú ẹ̀ iná ni wọ́n gbé kò bẹ́ẹ̀. ẹ ṣe kàtún gbé kọ̀lẹ́ lónìí. Ọlọ́run bá gbọ́ gbogbo pátápátá ó sọ bá ní o lọ́wọ́ nínú pé kẹ́ ẹ máa fi ẹ̀sìn Mùsùlùmí kẹ́ ẹ máa fi dalẹ̀ Yorùbá rú ẹ parẹ́ máa yẹ náà tọmọtọmọ ni ó sọ bá lọ jẹ́ ni o pẹ̀lú ọ̀bọ náà tọrọ ọba tí ọba wúwo ọba èpè lọyẹ kéèyàn ọmọ gbèsè ó ṣe pásítọ̀ ni o ẹ máa kú kò dìdì láìpẹ́ láì náà yìí tọmọtọmọ yìí. ẹ ṣe bàbá wa ká tún gbé kọlẹ lómi ẹ ṣeun gan. ẹ̀yin orí TikTok mo fẹ́ gbé yín wọlé ẹjọ́ ṣé ti rẹ́dí àti kí n gbé yín sókè tí wọ́n ti wá ń gbé yín sókè ẹjọ́ ẹ máa bá mi mute TikTok mi fẹ́ gbé yín sókè because mi fẹ́ kẹ́ distract show yìí o tí wọ́n ti rẹ́dí lórí TikTok kí n gbé yín sókè ẹ máa bá wa mute ẹ bá wa power tap ká tó gbé yín wọlé ẹ bá wa power tap wọ 20,000 àgbàwọn èèyàn sókè ẹ bá wa power tap ká tó gbé yín sókè bá wa gbóhùn sókè easy. Yorùbá wuyì alábẹ̀rẹ̀ ní dààmú ẹ ṣeun. ẹ pẹ̀lẹ́ kú ètò ẹ kú ètò àjọ ń ṣètò ẹ ní jábọ́ ẹ gbà bẹ́ẹ̀ ẹ ṣe gan lórí ilé appreciate yìí mẹ́ gbogbo ọmọ Yorùbá ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kálẹ́ ní gbogbo ẹ̀. wọ́n kí yín o a kí yín o. Yorùbá wuyì mo wo fídíò yẹn tó lóye ti ní pé ọ̀pọ̀ wèrè yẹn tó lọ yìnbọn yẹn ẹ wo olóye gan Ọlọ́run kò yé mi mọ́ ti máa gbólóye sọ̀wọ́ àánú ti pọ̀ jù nínú igbó yẹn lásán lẹ́kọ̀ọ́ ti ṣe kó tó lẹ́kọ̀ọ́ ṣe láti ìwé òyìnbó ní pé mistake ni níbo lọ́ ti ń ṣerú ẹ̀ mo wo fídíò àti mo dẹ̀ ń ké ní ṣá láti bàbá yẹn sọ pé ó yìnbọn sáwọn àwọn àìsàn pé ọlọ́pàá ní pé kọ́ máa pa níbo lọ́ ti ń ṣerú ẹ̀ ó máa dúpẹ́ fọlọ́wọ́ pé òkè péyọ̀ kọ́ wà pé bá aláàánú ni olóyè Àdìsá dáàmì májà tọ́lá ò ní jábọ́ o. ọmọ ni ẹ má jà bẹ́ẹ̀ kọ́lé. ẹ ní parẹ́ láyé iṣẹ́. àṣẹ tójúbọ ilé sí pàtàkì. Ìgbòho ṣá dáàmì ẹ ṣe gan may God be with you. kò sí kankan tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kú ọ̀rọ̀ ìlú. Yorùbá wuyì o ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe é ṣe lọ we love you thank you very much. wọ́n ní ká bá wa sẹ́ndì kí náà at me wọ́n ní ká sẹ́ndì at me ká tó gbé yín sókè. Community gift dẹ́ fún mi ìmọ̀ kí ni màá tá Ọlọ́run ọba kí ni màá ṣe o mi ìmọ̀ ọkàn pa TikTok màmí ẹ̀rí dà Gbọ́láhàn Alábí ẹni sùn màmí wọ́n ní please refill our community you can find it by tapping live gift bó ni màá ti táìpù ẹ̀ ẹ̀jẹ̀ ní sùúrù ẹ bá wa gbóhùn sókè ẹ gbóhùn sókè. Ayélàgbé ẹ ní dààmú. Ìwúwa yín ti bá ṣe dáṣẹ tí ń jẹ tèmi dùn. Àṣẹ ọ̀dà àdìsànkọ ọmọ àkàmì dáadáa ní gbogbo wa wà. Ṣé ẹ rí àwọn ọmọ oníṣẹ́ ẹnu jábàjábà bíi pátá bí àtúnṣe àtúnṣe tí wọ́n fi ń ṣe láàyè.
ṣó lè ká máa dá wọn lóhùn ìgbà yìí. A máa dá wọn lóhùn, ẹ má ní ká má dá wọn lóhùn, ẹ má ní ká má dá wọn lóhùn, ká má dá wọn lóhùn yẹn gan-an mi ò fi, a máa dá wọn lọ́mọ àwọn wọn lépè. Àlá máa dá wọn lóhùn, ẹ gbọ́ ká má dá wọn lóhùn. Ọmọ ẹrú òde ní ṣèṣe kó mọ́ ṣèṣe ọmọ ẹrú.